Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Gbogbo ọlá sí Olúwa lókè ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa àti Ọlọ́run wa. A gbé yín ga fọpẹ́ fún yín. A fi yìn fún yín torí pé ẹ̀yin ni Ọlọ́run. Fún àánú yín tó tún gbé wa dúró lónìí. Láti wá sórí àkọ́tún ètò Onihinrere Sioni. Tí yín ní ọlá o, tí yín ní ògo o, tí yín ní gbogbo agbára o. Ọlá ńlá àti ipá jẹ́ ti yín o. Fún àánú ta tó rí gbà lónìí. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Bàbá gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. A gbé yín ga nítorí pé àánú wà títí lódodo dájúdájú lórí ayé wa. Tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ. Ẹ̀yin lẹ dá ohun gbogbo. Nínú ìfẹ́ ni wọ́n fi wà tí a sì dá wọn. Gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. À ń lọ nínú ọ̀rọ̀ yín, ẹ̀mí mímọ́ ẹ máa bá wa lọ. Adániwáyé ẹ máa bá wa lọ. Ọlọ́run àwọn ọlọ́run ẹ máa bá wa lọ. Lórúkọ Jésù ọ̀rọ̀ yín jẹ́ kó gbé wa dìde. Ọ̀rọ̀ yín jẹ́ kó rà wá padà. Ọ̀rọ̀ yín jẹ́ kó ṣe wá lógo. Ọ̀rọ̀ yín jẹ́ kó tọ́ wa sọ́nà. Ọ̀rọ̀ yín jẹ́ kó pa wá lẹ́rìn. Ọ̀rọ̀ yín jẹ́ kó rẹ̀ wá lẹ́kún. Ọ̀rọ̀ yín jẹ́ kó gbé wa dìde. Ọ̀rọ̀ yín jẹ́ kó wá wa rí. A bẹ̀bẹ̀ fún ọwọ́ agbára yín lórúkọ Jésù Kristi, ọwọ́ agbára yín jẹ́ kó rìn láyé wa. Àtàwa àti gbogbo àwọn kan tó ń wò wá àtàwọn tó sì máa wò wá lórúkọ Jésù, ọwọ́ agbára yín jẹ́ kó rìn kọjá. Ohun gbogbo tá a máa ṣe lónìí lórúkọ Jésù jẹ́ kó làwá tọ̀dé lẹ́sẹsẹ. Ògo yín jẹ́ kó rọ̀gbà yí wa ká o. A kọ̀ láti ṣe nínú ara lórúkọ Jésù Kristi, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè sọ̀kalẹ̀ wá. Sínú ayé gbogbo ènìyàn tí ó máa wò wá ẹ sọ̀kalẹ̀ wá. Sínú ayé ti gbogbo etí tí ó máa gbọ́ wá ẹ sọ̀kalẹ̀ wá. Sínú ọkàn oníròbìnújẹ́ ọkàn ẹ sọ̀kalẹ̀ wá. Jẹ́ kí àánú kó gbé wa ró. Ẹ jẹ́rìí ara yín Ẹlẹ́dàá. Ẹ gbọ́ ẹ̀bẹ̀ kẹ́ gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ògo forúkọ rẹ̀. Ògo forúkọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Ògo forúkọ rẹ̀. Ògo forúkọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Amen. Amen. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. We thank God Almighty fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí wa. for His grace and His mercy fún upon our ìpamọ́ lives. àti ààbò rẹ̀ lórí wa. For His protection upon our fún lives. ìdáǹdè rẹ̀. For His deliverance. fún ọlá rẹ̀. For His richness. tó tún fi pa wá mọ́ dòní. Which He has used to keep láti wá sórí àkọ́tún ètò. to be another edition Onihinrere Sioni. of the Preacher of Zion. Adá gbogbo àti ọlọ́pàá àsọdọ̀ Ọlọ́run return all alààyè. glory and adoration to pẹ̀lú Almighty àánú with His àti mercy ojú rere tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. and the favor in the blood of Jesus. La kí káàbọ̀ We welcome you sórí àkọ́tún ètò on another yìí. edition Gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ti máa ń lò wá as He has been using ní us ọ̀sẹ̀ọ̀sẹ̀ every fún week orúkọ mímọ́ rẹ̀. for His to the glory of A His dúpẹ́ fún name. ìgbé ayé àwọn tó pè wá lọ́sẹ̀ tó kọjá. We appreciate those that called us last Nítorí week pé a ò ráyè láti wá sórí ètò lọ́sẹ̀ because tó we were kọjá. unable to be here last week. A wà níbi lójú ọ̀nà fún iṣẹ́ ìrànṣẹ́ kan tí ó We lágbára. were somewhere else for administration. Gbogbo ẹ̀yin tí ẹ pè wá, All of you who called a us, dúpẹ́ nítorí pé Ọlọ́run fún yín ní orí we ọ̀fẹ́. appreciate Èyí you. ló fi hàn wípé ètò yìí ó ní nǹkan tó ń ṣe nínú ayé ènìyàn It kan. means that this program is ministering unto your life. A ò ní pé kétò yìí kó ní likes. We are not looking for likes. A ní kó ní comments. We are not looking for A comments. sọ pé tipátipá ká ní followers. We are not looking for followers by Ṣùgbọ́n force. àbá bá lè rí ènìyàn kan tó lè jọ ọ̀wọ́ ayé rẹ̀ fún Kristi láti inú ọ̀rọ̀ tá à ń sọ If we yìí. can see someone who will release his life for Jesus Christ through this ministration, Ìgbàgbọ́ tiwa ni wípé it is our belief that a ti jàre tán. we are good to go. Ìgbàgbọ́ tiwa nìyẹn o. That is our belief Wípé a ti jàre that tán. we are good to go. Bí a bá lè rí èèyàn kan If we can see just one tó person lè jèrè àjọwáyé rẹ̀ who can surrender his life fún Kristi láti inú ọ̀rọ̀ to náà. Christ through the Ará ministration, nínú Olúwa. brethren in the Mo Lord, rin ìrìn àjò lọ sínú ìwé Sáàmù. I journeyed into the book of Orí Psalms, kẹrin. chapter 4, Ẹsẹ̀ kẹrin. from verse Tó 4, kéde rẹ̀ pé. and he said Ẹ that, dúró nínú ẹ̀rù. stand in awe Ẹ má sì ṣe ṣẹ̀. and sin Ẹ not. bá ọkàn yín sọ̀rọ̀ lórí ẹní yín. Commune with your heart on your Kí ẹ sì bed dúró jẹ́ and be still. ẹrú ẹbọ òdodo. Offer sacrifices of Kí ẹ sì righteousness gbẹ́kẹ̀yìn
gbẹ́kẹ̀yìn lé Olúwa. and put your trust in the Mo máa Lord. kà lẹ́ẹ̀kan sí o. I will read once again Ìwé Sáàmù the book of Psalm orí kẹrin chapter 4 ẹsẹ̀ kẹrin from verse tó kéde 4. rẹ̀ wípé He said ẹ dúró that nínú ẹ̀rù stand in ẹ má sì awe ṣe ṣẹ̀ and sin ẹ bá not. ọkàn yín sọ̀rọ̀ lórí ẹní Commune yín with your heart on your kí ẹ sì bed dúró jẹ́ and be still. ẹrú ẹbọ òdodo Offer sacrifices of kí ẹ sì righteousness gbẹ́kẹ̀yìn lé and Olúwa. put your trust in the Lord. Hallelujah. Ará nínú Olúwa. Brethren in the Lord. Kristi tún mú ọ̀rọ̀ ìtùnú, Christ has brought the word ọ̀rọ̀ of ìdáǹdè, comfort, the word of ọ̀rọ̀ deliverance, the ìmúpadàbọ̀sípò, word of restoration, ọ̀rọ̀ ìgbédìde, the word of upliftment, ọ̀rọ̀ àṣepé the word of sínú ayé perfection ènìyàn kan unto the life tó of ń wò wá someone lónìí watching us now, nítorí pé ó gbàgbọ́ wípé that he believes ìgbé that ayé rẹ wà nínú that ìdánwò. your life is in shambles now. Ọ̀rọ̀ tí Olúwa Kristi mú wá ni wípé The word of God that he brought to us gbẹ́kẹ̀lé today. láàrin ìdánwò. Trust him in trial times. Gbẹ́kẹ̀lé láàrin ìdánwò. Trust him in the time of trial. Gbẹ́kẹ̀lé láàrin ìdánwò. Trust him in trial times. Ogunlọ́gọ̀ ènìyàn ló ń wọṣọ. So many people are putting on Ogunlọ́gọ̀ ènìyàn ló clothes. ń jẹun. So many people are eating. Ogunlọ́gọ̀ ènìyàn ló ń jáde. So many people are going out. Ṣùgbọ́n nínú ọkàn wọn, But in their mind, wọ́n wà nínú ìpòrúurú they ẹkún. are so much in shambles. Wọ́n wà nínú ìbànújẹ́. They are so much in sorrow. Wọ́n wà nínú ìpòrúurú They ọkàn. are so much in the lack of rest of Wọ́n wà nínú mind. wàhálà àti ìdààmú. They are so much in so many problems and Ẹlòmíì ò challenges. tiẹ̀ lẹ́ni tó fẹ́ ro tiẹ̀ fún. So many people have nobody to share that with. Ó bá ẹlòmíì débi pé kò mọ bó ṣe lè gba àdúrà. So many people, they don't know how to pray about it. Ìrẹ̀wẹ̀sì dé bá ogunlọ́gọ̀ ènìyàn They pé kò lè are gbàdúrà. so much more lukewarm in spirit. Ẹnu rẹ̀ kò lè lanu fún àdúrà. They can't open their mouth and pray. Ṣùgbọ́n Kristi mú ọ̀rọ̀ ìtùnú wá But fún ọ Christ lónìí has wípé brought this unto you today. gbẹ́kẹ̀lé ní àkókò ìdánwò. That you should trust him in trial times. Gbẹ́kẹ̀lé nínú ìdánwò. Trust him in trial times. Gbẹ́kẹ̀lé nínú ìdánwò. Trust him in trial times. Ìdánwò wo ló dojú kọ? That trial you are facing. Ìbànújẹ́ wo ló dojú kọ? That sadness you are facing. Ẹkún wo ló ń pohùn réré nípa That rẹ̀? crying and gnashing of teeth you are Kí ni nǹkan tí passing ọkàn rẹ̀ ń through. pòǹgbẹ fún? That which you are thirsty for. Kí ni nǹkan tó ṣọ̀wọ́n nínú ayé rẹ̀? That which is missing in your Kristi rán wa wá life. gẹ́gẹ́ bí ikọ̀ Christ rẹ̀. has sent us to you today. Lórí ètò Onihinrere Sioni On the lónìí preacher wípé of Zion today that gbẹ́kẹ̀lé Kristi láàrin ìdánwò. trust him even in period of A máa trials. wọ ní ìrìnàjò ìgbé ayé àwọn ènìyàn We are kan. going to journey into the life of certain Àwọn ọmọ people. Ísírẹ́lì nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ Íjíbítì. The Israelites were after leaving the land of Nígbà Egypt. tí wọ́n dé ibì kan, After they get to wọ́n rán àwọn amí lọ somewhere, láti lọ ṣamí sí ilẹ̀ Kénáánì. they sent spies to go and spy into the land of Ṣùgbọ́n nígbà Canaan. táwọn kan mú ìròyìn dé, But by the time they brought back the feedback, ìbẹ̀rù dé, they were afraid. ìbẹ̀rùbojo dé. They were frightened. Wọ́n sọ pé àwọn tí wọ́n fẹ́ lọ bá dàbí òmìrán. And they said the people they are going to meet, they are like Giants. Àwọn tó fẹ́ lọ bá wọn jẹ́ They are òmìrán. like Wọ́n tẹ̀ tún sọ giants. wípé àwọn dàbí ẹlẹ́ǹgà níwájú wọn. They are like nothing compared to Iṣẹ́ làwọn them. dàbí pépà níwájú They are wọn. like a skeleton before them. Ará nínú Olúwa. Brethren in the Nǹkan kan Lord. wà níwájú ìwọ náà tó dúró gẹ́gẹ́ bí òmìrán. Something is standing before you like giants. Iṣẹ́ rẹ dúró bí òmìrán. Your work is standing like giants. Ìgbéyàwó rẹ dúró bí Your òmìrán. marriage is like giants. Ìpè rẹ dúró bí Your òmìrán. ministry is like giants. Gbèsè tó wà lọ́rùn rẹ dúró bí Your òmìrán. debt stand like giants. Àìsàn tó wà lára rẹ dúró That bí òmìrán. sickness stood like giants. Ṣùgbọ́n Kristi ń sọ wípé But Christ is telling you, bí o ti ń wò gẹ́gẹ́ bí òmìrán as yẹn, you are looking at that giant, àfi kó o gbẹ́kẹ̀lé láàrin you ewu. have to trust God in the middle of Nítorí it. pé ìdánwò ńlá wà nítòsí. Because a greater one is very near. Láàrin wàhálà ayé tó ń wò yìí, In the middle of this the trouble, Kristi fúnra rẹ̀ yóò ṣamọ̀nà rẹ. Christ will offer solution to Nítorí wípé it. gbogbo àwọn nǹkan tó ń wò gẹ́gẹ́ bí òmìrán yẹn, Because all these things you are looking at as a ohun giant, kékeré ni níwájú it Olúwa. is very minute before Wọ́n mú ìròyìn wá fún God. wọn wípé It was brought to them ilẹ̀ Kénáánì that tí wọ́n ń lọ the yìí, land of Canaan we are àwọn tí wọ́n wà going to, níbẹ̀, those that are there, wọ́n dàbí òmìrán. they are giants. Àwọn sì jẹ́ ẹlẹ́ngà níwájú And they wọn. are like skeleton before them. Ìbẹ̀rù dé. And they are afraid. Ohun àkọ́kọ́ tó ṣe wọ́n nìyẹn The o. first thing that is the first thing that Wọ́n happened wà to nínú them. ìbẹ̀rù. They were frightened. Mo wà nínú ìwé Númérì. I'm in the book of Numbers, Orí kẹrìnlá, chapter 14, ẹsẹ̀ kínní, verse 1, títí dé ẹsẹ̀ 23 ẹ to kàwé. verse 23. Gbogbo ìjọ sì gbé ohùn sókè. Wọ́n gbé ohùn sókè. Wọ́n sì ń ké. Wọ́n sì ké hallelujah. Hallelujah. Nígbà tó gbọ́ ìròyìn ìlú náà, After they got the feedback, wọ́n gbé ohùn sókè. they lifted their voices. Wọ́n ké. They cried. Nítorí pé ẹ̀rù bà wọ́n. Because they were afraid. Ìwọ náà máa ń sunkún. You are also crying. Ó máa ń banújẹ́. You are sad. Dávìdì sọ wípé David said, ojú mi dògbó tán I am so old nítorí ẹkún mi lówùúrọ̀ àti ní alẹ́. because of crying at all times. Ṣùgbọ́n Kristi ní kí n sọ fún ọ But wípé Christ said I should tell you, má bẹ̀rù. do not be afraid. Ẹ̀ ń bẹ̀rù gbèsè yẹn. You are afraid of that debt, Báwo lẹ ṣe fẹ́ san? or how you are going to repay. Ẹ̀ ń bẹ̀rù ìpè yẹn. You are afraid of that ministry, Pé báwo ló ṣe fẹ́ fọhùn? how it will succeed. Ẹ̀ ń bẹ̀rù iṣẹ́ ìrànṣẹ́ You yẹn. are afraid of that call, Ní pé báwo ló ṣe fẹ́
fẹ́ rìn jìnnà. how it will spread all over. Ẹ ń bẹ̀rù nínú ìgbéyàwó You yẹn. are afraid of your marriage. Wípé ìjì ń jà ìgbéyàwó Because yìí. it is passing through a lot. Báwo ni ó ṣe dúró? How will it stand? Kristi sọ wípé kẹ́ ẹ má bẹ̀rù. Christ asked us to tell you not to be Ẹ ń bẹ̀rù afraid. nínú ìgbéyàwó You yẹn. are afraid in that marriage. Ẹ ń wojú Olúwa fún ọmọ. You are looking for the Kristi sọ pé kẹ́ ẹ má bẹ̀rù. Christ said you should not be Ẹ ń afraid. bẹ̀rù nínú iṣẹ́ yẹn. You are afraid on that work. Nítorí pé òmìrán promotion wà níwájú Because yín. the giant of promotion is there. Ẹ tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ kọjá You rẹ̀. don't know how to pass it Kristi sọ wípé kẹ́ ẹ má by. bẹ̀rù Christ o. said you should not be afraid. Ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ ìdáǹdè tí Kristi rán lọ sí The yín word of nìyẹn. salvation and restoration is Mommy, come to sir. you today. Daddy, sir. mommy, Ẹ má bẹ̀rù. don't be afraid. Àǹtí, Auntie, ẹ̀yin wojú Olúwa fún ọkọ. you are looking up to God for Daddy, something. ẹ̀ ń wojú Olúwa fún Daddy, you are ìyàwó. looking up to God for a wife. Wọ́n tẹ̀ ti sọ fún yín pé kò sọmọ gidi níta. And you have been told that there's nothing, no good wife out Àwọn there. project ní wá níwájú yín ẹ̀tẹ̀ tí mo bẹ fẹ́ parí So rẹ̀. many projects are before you and you don't know how to go about Ẹ wà nínú it. ìbẹ̀rù. And you are so afraid. Àǹtí tó wà admission yẹn. Oh, you that are looking for admission. Ìbẹ̀rù bójó mú You yín. are so much afraid. Ṣèbí ìbẹ̀rù bójó náà ló mú ọmọ kan. It is due to this fear. Tó nígbà tó parí wáyéèkì tán. After finishing his wife Àbí jáàmù dẹ̀ ni. and or jam, Tó dẹ̀ lọ gbé nǹkan jẹ. and he committed suicide. Tó dẹ̀ lọ kú. And he committed Ó wá ń sọ suicide. pé kí dádì òun. And he said that his father Kọ́ lọ fight fún result òun. should fight for the result. Àbí ọmọ kan Or another one ló gbé bad result wálé. and came back with a bad result. Mom dáàdì ẹ̀ wá ní àwọn máa lọ sí school. And the daddy said he will go back Àwọn to máa lọ school report fún àwọn máa lọ bá teacher ẹ̀ sọ̀rọ̀. and speak with the teacher. Ṣé dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ wọn And yìí. all these children were talking Wọ́n bẹ̀rù about. àǹtí. They are so much afraid of Ju àwọn parents wọn lọ. than their parents. Ọmọ yìí dẹ̀ ló gbé nǹkan jẹ. And this child committed Ó dẹ̀ suicide para ẹ̀ dànù. and killed himself. Àwọn ọmọ tí wọn ò tí lè manage depression. Those that the child that cannot manage depression. Kristi rán wa sí yín mà. Christ sent us to you. Kristi rán wa sí yín Christ sà. sent us to you. Gbogbo ohun tó dúró bí òmìrán níwájú Everything yín that yẹn. stood like giant before Tẹ́rù you. fi ń bà yín. That you are so much afraid. Láàárín rẹ̀. And in the middle of Ẹ it. gbẹ́kẹ̀lé Kristi. Trust the Lord. Láàárín ìdánwò. In the middle of a trial. Ẹ̀yin yóò sì rí wípé And you will see. ọwọ́ agbára Ọlọ́run alààyè yóò that ràn the yín mighty lọ́wọ́. of God will help you. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Hallelujah. Hallelujah. Ọ̀kan mìíràn táwọn ọmọ Ísírẹ́lì ṣe. Another thing that the children of Israel did. Nígbà tí wọ́n gbọ́ ìròyìn. After listening to the feedback. Nígbà tí àwọn amímú ìròyìn wá fún After wọn. the spy brought the feedback. Òun ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn. They were murmuring. Hey, wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn. They were murmuring. Irú situation wo la ti ẹ̀ wá yìí gan? Oh, what sort of situation is this? Kí ló gbé wa débi gan? What brought us here? Báwo la ṣe kúrò ní ilẹ̀ Egypt how gan? did we leave the Egypt? Àbá tẹ̀ ti kú sílẹ̀ Egypt We should gan. have died there. Àbá ti máa jìyà wa We bẹ́ẹ̀. should have been suffering Kí there. ló kó wa wá ṣe níbí? Oh, what are we doing Tó here? wá pa á síbi báyìí ni. You want to kill us here? Nípa rẹ̀ ò tí ẹ̀rọ situation yìí ṣá. Oh, your strength cannot Wọ́n stop bẹ̀rẹ̀ this. sí ní kùn lọ́nà kan tàbí They were òmíràn. murmuring from one place to another. Àǹtí ẹ má kùn mọ́. Sister, please do not murmur. Dádì ẹ yé kùn mọ́. Daddy, do not grumble. Lára àwọn nǹkan tí Ọlọ́run Olódùmarè bínú sí púpọ̀ jù ní kíkùn. Part of what God dislike is grumbling and murmuring. Lápá nǹkan tó Ọlọ́run fún ara rẹ̀ tó kọjú ìjà sí jù ní kíkí ènìyàn máa kùn. God frown at grumbling and murmuring. Èyí tẹ́ fi ń kùn yẹn bá ti máa kọrin wípé. Instead of doing that, you should be singing. Èmi mọ̀ pé Olùdáǹdè mi ń bẹ láyé, ó ń bẹ láyé, ó ń bẹ láyé. Èmi mọ̀ pé Olùdáǹdè mi ń bẹ láyé, ó ń bẹ láyé síbẹ̀. Àìsàn tó wà lára dádì yẹn. That sickness in life, that is Ìlà life. kọjá tí mọ́mì ń là kọjá. That which you are passing through our mommy. Gbèsè tẹ́ ẹ lọ rọ́lù yẹn. That death. Àìsàn tó wà nínú ayé ọmọ That yẹn. sickness in the life of that Ọmọ tẹ́ ń wò tí ayé ìgbáyé rẹ̀ mú ìbànújẹ́ wá. That child that is giving you so much Ẹ of ṣe sorrow. sọ̀rẹ́ndà fún Olùdáǹdè tí ń bẹ Why láàyè. don't you surrender to our Redeemer? Ẹ má kù mọ́. Do not murmur. Ẹ má sunkún mọ́. Do not cry. Ẹ yé bẹ̀rù mọ́. Do not be afraid. Kristi rán wa sí lórí ètò Christ sent yìí. us to you today. Ní ipòkípò tẹ́ ẹ bá wà. In whatsoever situation you Irú are. ìdánwò tẹ́ ẹ bá mà là In kọjá. whatsoever trials you are passing through. Nínú àkókò bí èyí. In this time. Ẹ yé kù mọ́ sà. Do not murmur. Ẹ yé banújẹ́ mọ́ sà. Do not be sad. Ẹ yé bẹ̀rù mọ́ sà. Do not be afraid. Nítorí wípé Because Olùdáǹdè tí ó lágbára. the Redeemer that is so powerful. Ó wà ní tòsí. He is very near. Olùràpadà tí ó lágbára. The Redeemer that is so powerful. Ọba aláṣepé. The one that is so perfect. Ó wà ní tòsí. He is very near. Ohun kẹta. The third thing Tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe. the Israelites did. Nígbà tí wọ́n gbọ́ ìròyìn. After receiving the feedback. Ibi tí wọ́n ń lọ. From the spies. Tí wọ́n gbọ́ wípé àwọn tó wà níbẹ̀. That they were told. Àwọn alágbára ènìyàn That ni wọ́n. they are powerful people there. Òmìrán ogun ni wọ́n. Giants of warfare. Nǹkan kẹta tó ṣe ni wípé.
wípé The third thing they did, wọ́n pinnu láti padà they sẹ́yìn. decided to go back. Wọ́n pinnu láti padà They sẹ́yìn. decided to go back. Wọ́n gbàgbé ọwọ́ agbára tó mú wọn jáde. They forgot the powerful hand that brought them Wọ́n out. gbàgbé ọwọ́ agbára tó fi ara rẹ̀ They hàn. forgot the powerful hand that revealed Wọ́n himself. gbàgbé ọwọ́ agbára tó ṣiṣẹ́ àṣepé. They forgot about what God Wọ́n did gbàgbé for ọwọ́ agbára tó them. fi àmì hàn. They forgot the Ní powerful ilẹ̀ hand that Íjíbítì. shows His mercy. Wọ́n gbàgbé ọwọ́ agbára tó fi títóbi rẹ̀ hàn They níwájú Fáráò. forgot the powerful hand that shows His mightiness before Kristi rán mi sí Pharaoh. yín lórí ètò Christ lónìí. sent me to you on this Wípé kí ló tẹ program. fẹ́ padà sẹ́yìn? Why do you want to Mo backslide? pàdé sísà wa kan láìpẹ́ I yìí. met a sister of In recent, fact, onígbàgbọ́ gidi ni a wọ́n. very devoted Christian. Nígbà táwa mọ̀ onígbàgbọ́ gidi ni wọ́n. When I knew her, he was a devoted Àfi Christian. àfi bí mo dẹ̀ ṣe rí wọn lẹ́nu jọ́ mẹ́ta Not yìí. of recent, when I saw Mo her, rí wọn tó fi earring sí mú. and I saw her pierced her nose Tó fi chain sọ́wọ́ méjèèjì. with so much chains and Tó fi chain sẹ́sẹ̀. gold all over her body. Bá ní àǹtí Bùnmi jọ́ ìlẹ̀bẹ̀rẹ̀ gbogbo eléyìí. And I said, Auntie Bumi, when did you start all this? Ṣèbẹ́ tí fáyé yín fún Jésù. Oh, you've given your life to Christ, Àdẹ̀mọ̀ wí dáadáa. and we know you Wípé olùfọkànsìn ni to be yín. a devoted Ó ní òun Christian. fáyé òun fún Jésù. And I said, yes, and she said that yes, you used to be. Ìgbà tó ń fáyé òun fún Jésù. But when she did, Tó wò ní pé Jésù ò pé òun. and she discovered Jesus did not come around Òun her, dẹ̀ tètè gbáyé òun kúrò lọ́wọ́ and Jésù. she turned back. Dádì, Daddy, mọ́mì, mommy, ẹ gbàgbọ́ nínú olùràpadà tó wà nítòsí. believe in the Redeemer that is Ẹ alive. gbẹ́kẹ̀lé olùgbàlà láàrin ewu. Believe in the Redeemer that can save Lẹ́yìn you. rẹ̀, lẹ́yìn rẹ̀, lẹ́yìn rẹ̀, Ọlọ́run ìwọ ló kù o. Lẹ́yìn rẹ̀, Ọlọ́run ìwọ ló kù o. Lẹ́yìn rẹ̀, lẹ́yìn rẹ̀, lẹ́yìn rẹ̀, Ọlọ́run ìwọ ló kù. Ẹ gbọ́ dáadáa, kò sí nǹkan kan nínú ayé yìí o. Listen to me. This life is vanity. Àwọn kan lè gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́. Those people could believe in Àwọn kan lè chariots. gbẹ́kẹ̀lé ẹṣin. Some people could believe in horses. Àwọn kan lè gbẹ́kẹ̀lé ògùn. Some people will believe in Àwọn kan lè charms. gbẹ́kẹ̀lé Some gbẹ́rẹ́. could believe in Àwọn kan lè incidents. gbẹ́kẹ̀lé àgúnmu. Some could believe in Àwọn kan lè local apps. gbẹ́kẹ̀lé àfọ̀ṣẹ. Some people could believe in Àwọn kan incantations. lè gbẹ́kẹ̀lé ẹbọ. People could believe in sacrifices. Ṣùgbọ́n fún àwọn tó gbẹ́kẹ̀lé orúkọ But Olúwa, those who believe in the name of the lẹ́yìn Lord, Olúwa, Olúwa náà ni. after the name of the Lord, it is the Lord Lẹ́yìn himself. Jésù, Jésù náà After ni. Jesus, it is Jesus. Ìdí nìyí tí olùgbàlà fi rán wa wá That lónìí is wípé why he sent us to you today. ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló ń pòrúurú There are many ẹkún. people are gnashing their teeth. Ṣùgbọ́n olùgbàlà wípé But the Redeemer said, gbẹ́kẹ̀lé láàrin ewu. trust him in trial Ẹ lọ sí time. verse 4. Wọ́n sì wí fún ara wọn pé, Wọ́n wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí. ẹ jẹ́ kí a yan olórí o. Ká sì padà lọ sí Egypt. Ká sì padà lọ sí Íjíbítì. Hallelujah. Hallelujah. Nígbà tí wọ́n débẹ̀, When they got there, ìròyìn lásán náà gbọ́ o. they heard about the feedback. Ìròyìn ogun náà gbọ́ o. Just the feedback of the war. Wípé àwọn tó wà níbẹ̀ The yẹn, people that were there, òmìrán alágbára ni wọ́n. they are giants. Wọ́n pinnu lọ́kàn wọn They wípé decided in their ẹ mind, jẹ́ ká yan olórí fúnra let wa. us choose another leader Ká sì padà sẹ́yìn. and go back to Egypt. Ká padà sí Íjíbítì. We go back to Egypt. A fẹ́ kú. We don't want to die. Bọ́ ṣe sọ fún wọn náà wípé That's the same way they were told. ṣé Jésù tó ń sìn ilà lè gbà ẹ́ báyìí. Will Jesus save you? Ṣé ń sọ fún ẹ wípé ṣé o dẹ̀ ní ìpè báyìí? Do you have call like Ṣé ń sọ fún ẹ pé this? ṣé Ọlọ́run dẹ̀ rán ẹ Are báyìí? you called? Ṣé ó dẹ̀ sọ pé ṣé o mọ̀ nǹkan tó ń ṣe Do you báyìí? know what you are doing? Ṣé ó sọ pé ṣé Jésù dẹ̀ máa pè ẹ́ báyìí? Did Jesus give you Ó tètè máa bọ̀ results? ká fọ̀nà mí Why rẹ̀. don't you go and come? We show you another Wọ́n ti fi way. ọ̀nà mìíràn han ogunlọ́gọ̀ Kìrìsìtẹ́nì. So many people have been showed another way. Wọ́n dẹ̀ wà nínú ìgbèkùn lọ́wọ́lọ́wọ́ báyìí. And they are in bondage Wọ́n right ti fi now. ogunlọ́gọ̀ ọ̀nà mìíràn han ogunlọ́gọ̀ Another Kìrìsìtẹ́nì. way has been shown to so many Christians. Wọ́n ti wà nínú ìbànújẹ́ And báyìí. they are in sadness Wọ́n fi ogunlọ́gọ̀ now. han Kìrìsìtẹ́nì. They are showing them the another way. Ìtìjú ẹkún àti ìbànújẹ́ ló bá bọ̀. And they are so much filled with shame Mo Olúwa rán wa now. láti sọ fún olórí ètò God lórí sent us wípé to you today. gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Believe in that name of the Lord. ní àkókò ìdánwò. In trial times. Irú ìdánwò tó dojúkọ. The devoid of whatever you are passing through. Èyí tó ń wò nínú ayé ọmọ. That you are looking at Tó ń wò nínú ayé ọkọ. in the life Tó of ń your wò nínú husband, iṣẹ́. in the life of your Olùgbàlà sọ work. wípé The Lord said, gbẹ́kẹ̀lé láàrin ìdánwò. believe in him in trial times. Ohun kẹrin tí wọ́n ṣe rèé o. The fourth thing they did, Táwọn ọmọ Ísírẹ́lì that ṣe the Israelites did, nígbà tí wọ́n gbọ́ wípé when they were told òmìrán wà that giants ní are ilẹ̀ waiting ìlérí tí wọ́n ń lọ. in the land that God promised them. Wọ́n ṣọ̀tẹ̀. They turned to rebels. Wọ́n ṣọ̀tẹ̀. They were rebellious. Àkọ́kọ́ ni wípé wọ́n sọ̀rọ̀ búburú jáde. The first thing is they talk bad about it. Wọ́n
sọ̀rọ̀ sí Mósè àti Árónì. They spoke to Moses badly. Ṣùgbọ́n nípasẹ̀ ṣíṣe eléyìí, But by doing this, wọ́n sọ̀rọ̀ búburú sí Ọlọ́run. they sinned against God. Let me tell you something. Jẹ́ kí n sọ nǹkan fún wọn lónìí. Whenever you rebel against the leaders, Ní gbogbo ìgbà tó bá ṣọ̀tẹ̀ sí àwọn ẹni ìṣíwájú, you rebel against God. òun ṣọ̀tẹ̀ sí Ọlọ́run ni. Nígbàkigbà tó o bá ti sọ̀rọ̀ búburú, When you are rebelling, you rebel sí àwọn tó jẹ́ aṣojú Ọlọ́run níbikíbi tó wà, unto those that are sent by God, wherever you are. ó ṣọ̀tẹ̀ sí Ọlọ́run You have sinned against tó o God. bá ti ṣọ̀tẹ̀ sí àwọn aṣíwájú, Once you rebel against your ó ṣọ̀tẹ̀ leaders, sí Ọlọ́run. you rebel against Tó o God. bá ti ṣọ̀tẹ̀ sí ẹni tàbí ṣe olórí ilé yín, Once you rebel against those that are the head of your tó o house, ti ṣọ̀tẹ̀ sí olórí ilé, and you rebel against the head ó of ti the ṣọ̀tẹ̀ sí family, Ọlọ́run. you have rebelled against Tó o bá ti God. ṣọ̀tẹ̀ sí ọ̀gá rẹ níbi iṣẹ́, If you rebel against your ó ti ṣọ̀tẹ̀ boss, sí Ọlọ́run. you have rebelled against Tó o bá ti ṣọ̀tẹ̀ God. sí pásítọ̀ If ṣọ́ọ̀ṣì you yín, rebel against your pastor, ó ti ṣọ̀tẹ̀ sí you have Ọlọ́run. rebelled against Ìdí nìyẹn tó God. lọ́run àlàyé fi ń tọ̀ wá. That is why God has sent us to you Èyí tó máa today. fi ṣọ̀tẹ̀, Instead of rebelling tó máa fi sọ̀rọ̀ búburú jáde, and say what is not tó máa fi sọ̀rọ̀ right, ìbànújẹ́ jáde, and say what is not tó máa fi right, sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdìtẹ̀ jáde, they say what is rebellious. ó ṣe kúkú gbẹ́kẹ̀lé ẹni tó kú lórí Why igi, don't you believe in the one that died on the cross, tó mú ìgbàlà wá, that brought salvation, tí ó sì ń ṣèlérí ìgbàlà fún ọ ní gbogbo ìgbà. that is promising you salvation every time? Lórúkọ Jésù a ó rí àánú gbà. Àmín Jésù. Gbẹ́kẹ̀lé Olúwa Believe in God láàrin ìdánwò. in trial time. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn náà ń padà dá o. So many people are backsliding. Kí là ń wá, kí ni pásítọ̀ mú yahoo mọ́ṣẹ́ fún? What is pastor doing with internet fraudsters? Kí ni wòlíì obìnrin kí ló mú ṣìnà mọ́ṣẹ́ fún? What is female prophet doing with prostitution? Kí làwọn ẹni ìpè kí ló ń tọwọ́ bọ̀ nǹkan tí ó yẹ kán tọwọ́ bọ̀ Why are fún? the called going astray? Ọ̀rọ̀ Olúwa sì sọ wípé And the word of God says, ó ti fún wa ní orúkọ kan tó ju gbogbo He orúkọ has lọ. given us a name that is above every other Ní name. pípe orúkọ Jésù, That in the name of kí gbogbo Jesus, eékún kó wólẹ̀. every knee shall Ó bow. tún fún wa ní ọ̀rọ̀ ìdánilójú He has given us a word of reassurance wípé orúkọ Olúwa yìí that this name of the ilé Lord, ìṣọ́ agbára ni. it is a closet for the mind for the people who believe. Ṣáàmù nǹkan tó ń pè ní ilé ìṣọ́ ṣá. Do you know what it means? Ilé ìṣọ́. Hey, that Níbi tí wọ́n closet tó wà, níbi tí wọ́n ń kó nǹkan ìjà lágbára sí. where the weapons of warfare are stored. Ká wá sọ wípé orúkọ èèyàn kan We are not talking about the name of one. tá a bá ti dá báyìí, Once it is mentioned, ó di ilé ìṣọ́. it is a safety place, Yóò sì ṣiṣẹ́ agbára. and it will work wonders. Lórúkọ Jésù Olúwa yóò ra ayé rẹ padà. Àmín Jésù. So surrender fún orúkọ You yìí. surrender unto this name. Gbẹ́kẹ̀lé Olúwa Believe in the name of the ní Lord àkókò ewu. in trial time. Ẹ ka verse 9 fún wa ká gbọ́ o. Verse 9. Ṣùgbọ́n ẹ má ṣe ṣọ̀tẹ̀ sí Olúwa. Mósè ló sọ bẹ́ẹ̀, ẹ má ṣe ṣọ̀tẹ̀ sí Olúwa o. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe bẹ̀rù àwọn ènìyàn lẹ̀ Ẹ náà. má bẹ̀rù àwọn ènìyàn lẹ̀ náà. Nítorí oúnjẹ wa ni wọ́n. Oúnjẹ wa ni wọ́n. Ààbò wọn sì ti fi wọ́n sílẹ̀. Gbogbo nǹkan tó ń dojúkọ ẹ lọ́wọ́ ẹ má bẹ̀rù rẹ̀. Do not be afraid of your challenges now. Má torí ìbẹ̀rù ẹ kó ṣọ̀tẹ̀ sí Olúwa. Do not because of that rebel against Kó máa kọrin pé God. mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn ìyanrìn ni ilẹ̀ mìíràn ìyanrìn ni. Kristi àpáta ni o dúró lé. You should stand on that Christ, the solid rock. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn lè máa sọ pé ta ni yóò ṣe rere fún ọ. So many people say, oh, who will do wonders for us? Wọ́n lè máa ní kí ló ń dùn nínú ẹ̀. Oh, why are you so Wọ́n lè máa ní kí alive? òun náà tiẹ̀ ń wàásù. Oh, he's preaching. Òun náà tiẹ̀ ń lọ church. Oh, he's going to church. Òun náà tiẹ̀ ń wọṣọ funfun. Oh, he's wearing garments. Àwọn náà máa ń ṣe bí tòótọ́. Oh, he's behaving like a truth one. Nítorí wípé o dàbí nǹkan tó ń là kọjá. It is because you are not like your challenges. Nítorí pé o jẹ́ kí nǹkan tó ń là kọjá kó máa control You do ẹ. not allow your challenges to control you. Ìwọ ti fi orúkọ Olúwa gbàgbára lọ́wọ́ You nǹkan tó ń là have used kọjá. the name of God to overpower your Lórúkọ challenges. Jésù Kristi. In the name of Jesus, Mo gbàdúrà. I pray. Gbogbo ipò ìdánwò tó wà lọ́wọ́lọ́wọ́. Every challenges you are facing now, Fún ìwọ tó ń wò mí. for you that is watching, Nítorí pé o gbàgbọ́ lórúkọ Olúwa. because you believe in the name of the Pẹ̀lú ọwọ́ Lord, agbára àti apá nínà. by the mighty hand Ó and yá wàá stretching là hand. kọjá. Àmín Jésù. Mo ní wàá là kọjá. Àmín Jésù. Lórúkọ Jésù wàá là kọjá. Àmín Jésù. Mo ní lórúkọ Jésù wàá là kọjá. Àmín Jésù. Ẹ̀mí mímọ́ yóò mú ẹ dé ilẹ̀ Àmín náà. Jésù. Ògo Ọlọ́run alààyè yóò sì fara hàn. Àmín Jésù. Ìwé Hébérù. The book of Orí Hebrew, kẹta. chapter 3, Láti ẹsẹ̀ kọkànlá. from verse 11. Títí sẹ́ ẹsẹ̀ karùndínlógún. Ó sọ ó gbà wá láwọn àmọ̀ràn kan. He advised us. Kàwé. Bí mo ti búra ní ìbínú mi,
wọn kì yóò wọ inú ìsinmi mi. ìyẹn àwọn tí ò gbẹ́kẹ̀lé Olúwa ni ẹ sọ̀rọ̀. Ẹ kíyèsára o. ará kí ọkàn búburú ti aláìgbàgbọ́. ṣé gbọ́ ọkàn búburú tá a gbé sínú tí aláìgbàgbọ́ tá a fi ń ṣọ̀tẹ̀ tá a fi ń bẹ̀rù tá a fi ń sọ̀sọ́kúsọ. Kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín. kó má ṣe wà nínú ẹnikẹ́ni wa. ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. ṣùgbọ́n ẹ máa gbára yín níyànjú ní ojoojúmọ́. níwọ̀n ìgbà tí ẹ bá ti ń pe ẹni òní kí a má bàa ṣe ọkàn ẹnikẹ́ni nínú yín nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. kàwé síwájú. nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi. a di alábàápín pẹ̀lú Kristi. bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin. bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin. títí dé òpin. ẹ kàwé. nígbà tí àwa wí pé lónìí bí ẹ̀yin bá gba ohùn rẹ̀ gbọ́. bí àwa bá gbọ́ ohùn rẹ̀ gbọ́. ẹ má ṣe ṣe ọkàn yín le bí ìgbà ìmúnibínú. nítorí àwọn ta ni bí yín nígbà tí wọ́n gbọ́ kì í ṣe iṣẹ́ gbogbo àwọn tí ó ti pàṣẹ Mósè jáde láti ilẹ̀ Íjíbítì wá. hallelujah 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 hallelujah. ọ̀rọ̀ Olúwa sí ọ lónìí nìyẹn. That is the word of God to you today. ní pé ká má gba Sátánì láàyè. Do not give room for Satan. má gba Sátánì láàyè. Do not give room for Satan. ní àkókò ìdánwò tó wà yìí. During trial times. ohun tó ń là kọjá. That which you are passing through. promotion yẹn tó rí bẹ́ẹ̀ yẹn. That promotion. ayé ọmọ yẹn tó rí bẹ́ẹ̀ yẹn. That your lifestyle. ìgbéyàwó rẹ̀ tó rí bẹ́ẹ̀ yẹn. That your marriage. ọ̀rọ̀ Olúwa rán wa sí ọ. The word of God sent us to you. wípé máa. Daddy. ẹ má bànújẹ́. Don't be sad. ẹ gbẹ́kẹ̀lé Kristi. Believe in Christ. ní àkókò ìdánwò tí ẹ wà. In trial times. ohun méjì ló lè ṣe o. 2 things you can do. ohun méjì péré lẹ ṣe ṣe. Just 2 things you can do. ohun méjì péré lẹ ṣe. Just 2 things you can do. ẹ gbọ́ ọ̀rọ̀ kan tí Caleb sọ jáde. Listen to what Caleb said. ọ̀rọ̀ agbára tí Caleb sọ jáde. A powerful word from Caleb. akọni ọ̀rọ̀ tí Caleb sọ jáde. A powerful word from Caleb. ọ̀rọ̀ ìmúlọ́kànlé tí Caleb sọ jáde. The word of restoration said by Caleb. ọ̀rọ̀ ìgbéró tí Caleb sọ jáde. The word of upliftment said by Caleb. kì í ṣe òun ló sọ. He did not say so. bí kò ṣe àṣẹ Olúwa tó ń gbé inú rẹ̀. But the commandment of God in him. ló sọ láti fi encourage yín mà. Said so to encourage you. ó sọ láti fi gbé yín dìde. Said so to encourage you. ó sọ nínú ìwé mímọ́ láti fi rà yín padà. To bring you back. nínú ìwé Númérì. In the book of Numbers. orí kẹtàlá. Chapter 13. ló ti sọ̀rọ̀ yìí o. ìwé Númérì orí kẹtàlá. Numbers chapter 13. ó yẹ jẹ́ ká mú orí kẹtàlá ẹsẹ̀ ọgbọ̀n. Caleb sì pa àwọn ènìyàn lẹ́nu mọ́. ó pa wọ́n lẹ́nu mọ́. níwájú Mósè. ó pa wọ́n lẹ́nu mọ́ nínú ọ̀rọ̀ ìṣọ̀tẹ̀. He shut them up from rebellion. ó pa wọ́n lẹ́nu mọ́ nínú ọ̀rọ̀ ìbẹ̀rù. He shut them up from the word of frightened. ó pa wọ́n lẹ́nu mọ́ nínú ọ̀rọ̀ tí ó pé ó lè bàjẹ́ kí Olúwa kó farahàn nínú ayé wọn. He shut them up from avoiding the wrath of God. ọ̀rọ̀ Olúwa sọ pé Caleb sì pa àwọn ènìyàn náà lẹ́nu mọ́. He shut the mouth of the people. ẹ kàwé sà. ó sì wí pé ẹ jẹ́ ká gòkè lọ lẹ́ẹ̀kan. ẹ jẹ́ ká gòkè lọ lẹ́ẹ̀kan. Let us go once. Kí a sì gbà á. nítorí pé àwa lè ṣe. hallelujah. ẹ jẹ́ ká gòkè lọ lẹ́ẹ̀kan. Let us go once. kí a sì gba ilẹ̀ náà. and possess it. nítorí wípé àwa lè ṣe. we can do it. mọ́mí ẹ lè ṣe sà. you can do it ma. mọ́mí dáàdi ẹ lè ṣe. you can overcome it. àǹtí Olúwa lè ṣe. àǹtí God can do it. bọ̀dá láti iṣẹ́ wa ni Ọlọ́run lè ṣe. brother God can do it. ní gbogbo ọ̀nà Ọlọ́run lè ṣe. God can do it in any way. ó ní ẹ jẹ́ ká gòkè lọ lẹ́ẹ̀kan. let us go there once. bó o bá ti gòkè lọ lẹ́ẹ̀kan ma. once you go once. méjì lẹ lè fi ṣe. do 2 things you can do. nínú ayé àkókò yìí. in this time. àkọ́kọ́. first thing. òun ni àdúrà. it is prayer. sí tó bá ti underestimate ibi àdúrà o ti fail. if you underestimate prayer you are failed. tó bá ti underestimate agbára àdúrà o ti fail. if you underestimate prayer you are failed. tó bá ti underestimate ìgbẹ́kẹ̀lé nínú Kristi o ti fail. if you underestimate trust you are failed. ọ̀rọ̀ Olúwa sọ pé àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́. the word of God said some believe in chariots. àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin. and some believe in horses. ó ní horses. ṣùgbọ́n wọ́n wólẹ̀ wọ́n ti ṣubú. but they fall down. ó ní ṣùgbọ́n àwọn gbẹ́kẹ̀lé orúkọ Olúwa wá sì dúró ṣinṣin. but we believe in the name of God and we stand firm. lórúkọ Jésù Olúwa yóò gbọ́ ohùn wa. àmín Jésù. mo ní ajániwá yóò gbọ́ ohùn wa. àmín Jésù. ọ̀rọ̀ Caleb yẹn mo fẹ́ kẹ́ dìde kẹ́ that dìde. word of Caleb you should hold on to it. Caleb ti pa àwọn ènìyàn náà lẹ́nu mọ́ and Caleb shut their mouth before Moses. ní pé jẹ́ ká gòkè lọ lẹ́ẹ̀kan. we should go up once. nítorí tí àwa lè ṣe. because we can do it. ẹ̀yin lè borí rẹ̀ sà. you can overcome it sir. mọ́mí ẹ lè borí rẹ̀. you can overcome it mommy. ìdánwò yẹn lè borí rẹ̀. that problem you can overcome it. ṣùgbọ́n pẹ̀lú orúkọ Olúwa ni. but with the name of the Lord.
pẹ̀lú orúkọ Olúwa ni. with the name of the Lord. Tẹ́ bá sì ti ń gòkè lọ lẹ́ẹ̀kan. Once you climb once, ẹ gòkè lọ pẹ̀lú àdúrà. go with prayer. Ẹ gòkè lọ pẹ̀lú ìgbàgbọ́. Go with faith. Kẹ́ ẹ tó rí ṣẹ́jú pẹ́rẹ́. Before you know it, iṣẹ́ àmì àti iṣẹ́ agbára yóò sì ṣẹlẹ̀. wonders will happen. Ọwọ́ agbára Ọlọ́run alààyè yóò sì gbé yín. Àmín Jésù. Ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Hallelujah. 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 Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run. Ọlọ́run fún mi ní agbára. Ọlọ́run fún mi lágbára. Ní àkókò ìdánwò Ní àkókò ìdánwò yìí. Láti lè yìí. dúró tì ọ́. Láti lè dúró tì ọ́. Láti máa ń ṣubú àdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù Ọlọ́run adániwáyé. alágbára. Fún mi ní agbára. Lákòókò ìdánwò yìí. Láti lè dúró tì ọ́. Láti máa ṣubú. Adániwáyé fún mi ní agbára lákòókò ìdánwò yìí. Láti lè dúró tì ọ́. Láti máa ṣubú. Jésù Olúwa wa. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní àṣẹ láti Jésù. Ọlọ́run gbogbo àgbáyé. A gbé yín ga fọpẹ́ fún yín. Fún ọ̀rọ̀ náà tẹnu jáde lónìí. Gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ gba yín wa. Adániwáyé gba ọpẹ́ wa. Àjíǹde àti ìgbà yín wa. Ọlọ́run fún gbogbo ọkàn tó ń wò wá. Tó wà ní ipò ìdánwò kan tàbí òmíràn. Àti àwa àtàwọn lórúkọ Jésù Olúwa mú wa borí ìṣòro. Olúwa mú wa borí ìdánwò náà. Orin kan sọ wípé èmi yóò borí ìṣòro. Èmi yóò borí ìṣòro. Bó ti wù kó le tó. Ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni. Wọn ò ní sin mọ́ òkú rẹ̀. Èmi yóò borí ìṣòro. Mọ́mì ẹ máa borí ìṣòro. Àmín Jésù. Dádì ẹ máa borí ìdánwò. Àmín. Mọ́mì ẹ máa borí ìbànújẹ́. Àmín. Mọ́mì ẹ máa borí ẹkún. Àmín. Ògo Ọlọ́run yóò rọ̀gbà yí wa ká. Àmín. Ọwọ́ Ọlọ́run yóò gbé wa ró. Àmín. A ní ṣubú ara o. Àmín. A ò ní ṣubú ẹ̀mí. Àmín. Àlàáfíà Ọlọ́run àgọ́ àgọ́ yóò wà pẹ̀lú wa. Àmín. Ní orúkọ ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. 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 Ìgbàlà ọ̀fẹ́ la mú wá. Tí Jésù fẹ́ jẹrẹ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá o. Ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. A kí wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbà ayé wa lónìí àti oore ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò Onihinrere Sioni. A ó tún fi ayọ̀ pàdé lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo lórí ètò Onihinrere Sioni. Bàbá wa tí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa tí wọ́n sì jẹ́ òǹgbufọ̀. Àwọn ni Reverend Apostle Daniel Ofẹ́mi. Lẹ́yìn lọ́hùn ni Ṣẹ́gun àbí Ọlátúnjí. Àwọn ni wọ́n wà lẹ́yìn lọ́hùn tí wọ́n bá wa wo bí gbogbo rẹ̀ ṣe rí. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti bá wa sọ, ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 081-655-37283 081-655-37283. A ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo Ọlọ́run alààyè ló sì rọ̀gbà yí wa ká. Shalom. Shalom.